I don't understand. Ṣé mo gbọ́dọ̀ máa tútù ní kí n fi máa kọ́ yín bẹ́ẹ̀ ní kọ́mù kékeré ni? I don't understand. Your secretary. You're stupid. You're stupid. For crying out loud, ṣé mi ò ní marry láyé mi ni? Tí bá gbélé wá, a ní kó wá okay. Tí bá gbé tọ̀hún wá, a tún ní kó wá okay. Mo gbé secretary mi délé, tó bá rí bọ́mọ ìṣe wọ nílẹ̀ túrútú. Abuja gangan láyé wa. Abuja nílé owó. Abuja nílé ọbẹ̀. Abuja ní ilé ìtura. Ká làwọn. She's my woman. Is he married? He's not married. See, the thing is, no matter the case, mo kàn fẹ́ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ni. Láti ìgbà tó ti dé báyìí. Not by me for sure. She washes my clothes, do a lot of things I wasn't expecting her to do. Yeah, actually, mo máa ń bá a fọ aṣọ ìpẹ́ lọ́wọ́ mi. But Dad, Sherry lórí ọ̀rọ̀ married tẹ̀sán ẹ̀. It won't work. I'm sorry, it can't work. Ṣé wọ́n náà ló gbóríyìn fún sẹ́yìn pé nínú gbogbo obìnrin tó ti rí pẹ̀lú mi, she's the best? Ẹ kí wá ló dé tó fi tún ní mi ò lè fẹ́. She does too much. Ọmọ ẹ fọwọ́ lálẹ̀ fún ẹ, ó dẹ̀ ń tẹ̀lé. Tí wọ́n sọ pé èyí dá, ìyẹn ò dá, ẹ yọ kúrò náà. Igi wo lẹ fẹ́ fi dáná gangan náà? Orúkọ tèmi ni Abẹ́ni. Ìwọ ìṣàbẹ̀ni agbọ́n. Abẹ́ni wa kò. She's not qualified. She's even behaving like a tout. Kí ni túmọ̀ torí ẹ̀ náà? Èmi ló sọ pé she's a tout. Wá kí ló tọ́ sí ẹ láàárọ̀ òwe ọ̀tọ̀ ẹni. Tó máa ń yàn ọ̀tọ̀ ẹ̀ ó ya ìyá gbogbo màá bá yín tọ̀. Ṣé mo ìyàwó tó fẹ́ fẹ́ lọ́mọ máa ń Kí ni burúkú eléyìí? Aláyé fún bẹ́ẹ̀ jọ bí ó ṣe. Kò jáwé. Wọ́n tó já wèrè. Ilé wa gbàgbé pé street wà o, ìyá housewife náà wà ọmọ tó bá dẹ̀ ṣe bí olórí burúkú ilé ìṣá. Ó máa jẹ́ ní ìfọ̀dí south wa. Mo bá ẹ sọ gbèrè ló wọlé o. Orí ẹ̀ kó pé gbogbo wèrè tó ṣe lójú bàbá ẹ̀ tó bá di wọ́n náà wọ́n máa kó fún ẹ̀ pé báàgì ẹ̀ máa fẹ̀ àbúrò burúkú yẹn. Ó ìyàwó bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ni ìyálà ìyá ẹ̀ ló dé. Yóò jáwé ọmọ ajíná jáwó. Ilé kan wọn pé ìgbà ní jẹ́ mi lójú ọ̀yọ́. Òun lórí òun ló mọ ohun tó bí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́.